ní ẹni tí bá ń ṣe ẹ̀ṣẹ̀ kan eléyìí tá wí ó sọ di ẹ̀tọ́ kó wá sá kúrò níbo alima wa de alẹ́ tí aṣọ bábí ha sunuba àyè tó ti ń ṣe ẹ̀ṣẹ̀ kó sáńbẹ̀ ìjìrá ni ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí ló sọ kọ́ mi yóò sá níbi tí ń ṣe ẹ̀ṣẹ̀ lápèjúwe gáràjì ni ó ti ń ṣiṣẹ́ ìwà òye sì mú títẹ́lẹ̀ gbà tó dé gáràjì lọ ti dé kó o tó rí yìnyín fi gáràjì ilẹ̀ ìjìrá lọ sí ó sì gbàládá àmọ́ tó bá wá ọ wá ń jáde káàkiri pé àbí ìyàwó rẹ̀ wá ń jáde káàkiri ẹgbà mi àfa ọkọ mi mutí àwọn ni kí ló dé wá ní kódà ìyáálé mọ̀mọ́ wọn nínú àwọn ọmọ lálàrí tó mọ̀ràn jíwá ẹ̀ tèrè jíwá ẹ̀ tó lẹ́nu mi fẹ́ràn wàhálà kó o tó lè sọ pé nǹkan kan ní sí ọ ibi tó o kó sí ni ọgbọ̀rọ̀ kọ́kọ́ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ àwọn àfa wa ni wọ́n ń sọ bẹ́ẹ̀ fún wa wàlí àkàdánà lìmọ̀sá ìdí iná làhù àlàdálíkà ọ wá tún wò pé àwọn wo ní akẹgbẹ́ tó jẹ́ pé àwọn lọ ń bá rìn tọ́lọ̀ fi ní kọ́tì yóò jẹ́ rọrùn fún ọ mímu àwọn wo lọ ń bá rìn tó fi wá dẹni tí ń ṣe kílọ̀bù káàkiri tí sì náà wá gbajúmọ̀ tó wá di sẹ́ríkì nínú ẹ̀ṣẹ̀ àwọn àfáà ní gbogbo ń ta wí ó sọ́dẹ̀ tó kó járú wọn dànù báwo bá járú wọn dànù láti sìn tó bá rí àgbákò lọ́dọ̀ Ọlọ́run ó ní rí wọn mọ́ o Jahannama ni ó jà yín wọ́n pín kálukú bí wọ́n bá ti wọ làṣà tó ń wọ Jahannama tí kan wọ ẹrù láìlè hùtámà oríṣiríṣi báwọn Ọlọ́run má jà wọ náà ṣé ti gbọ́ torí pé o fẹ́ ṣe hijira ti jẹ́ hijira nù spiritually kọ́ ọ fi ibi tẹ́sẹ̀ ti ń rọrùn fún ọ lẹ̀ ọmọ lọ wàláì mo ní ẹnìkan ń ṣiṣẹ́ níbì kan ní Nàìjíríà yìí kan yìí náà tàjọ wà ní Ọlọ́run sì gbàdúrà rẹ̀ ọba pè mí lẹ́ẹ̀kan náà akaramakala mo ní nam ó lóun fẹ́ fi sẹ́lẹ̀ èéṣe ó ní gbogbo owó táwọn rí àyè ó pọ̀ ju sẹ́ táwọn ń ṣe lọ òun sì mọ̀ pé ẹ sọ pé gbogbo ń tá a bá ṣe láyé láàkáǹtì fún torí báyìí òun ó fi sẹ́lẹ̀ mo ní dákun mọ́ fi sẹ́lẹ̀ ní tó ṣe ń bẹ̀ ní wípé ibi tí wọ́n bá ti ń gba owó kówó ìwọ mọ́ gbà kan gbowó oṣù rẹ̀ nìkan ó ní wọn competition léyẹ̀ ní sítẹ́yìn ó sì ṣe àgbákò ó ní ìwọ tó o bá ti ní o ṣe wàhálà nítorí bẹ́ẹ̀ kọ́mọ tó bá rí bẹ́ẹ̀ èèyàn máa sa ìjìrá ní irú ẹ̀ kí lọ́ọ́ máa wá sí ó ní wọ́n máa ṣe bísínẹ́sì ó sì dá bẹ́ẹ̀ èèyàn torí wípé bí n bá ní bá wọn gba ẹ̀gún jẹ wọn ó yìnbọn pa mí níbi iṣẹ́ ológun tó ń bá ń ṣe èèyàn torí ẹ̀ fi sẹ́lẹ̀ torí bá ò bá fi ilẹ̀ ẹ̀ padà fira yín lẹ̀ àwọn tó ò fẹ́ kí wọ́n ó pè ọ́ léèyàn bù wọn ó padà máa wọ̀ ọ́ báyìí níjọ́ títí ẹ̀ bá bọ́ lọ́dọ̀ Ọlọ́run wọn ò ní rí tí wọ́n ṣe sí o torí bẹ́ẹ̀ lọ ṣe ìjìrá tó ń wago bẹ̀bẹ̀ kọ́hùn àwọn àfáà tó wá ń sọ fún wa pé wà mú kọ́ọ̀tọ̀ àtúhún mọ́dàmú aláhàlìhìm a máa fi àwọn ọ̀rẹ́ ayò gidigidi a máa fi wọ́n lẹ̀ tí wọ́n bá ti gbé ní tí ó jò ṣubú dání ó ṣe ìjìrá ó họ̀ fún wọn lápèjúwe wọn wá bọ́ ní sọ pé ṣé kò sú ọba àti ṣe yìí ni bàbá kan bẹ́ńbì kan wọ́n ní tá a bá ti lè rí ibi ọmọ táwọn bá ti bá parí ètùtù a máa fi ibi ọmọ jẹ̀kú ni la ilaha illallah ọmọ wa dáyé tán yọmọ wa bára dáadáa kí n gbà tán ti fi kádàrà rẹ̀ jẹ̀kú láti jọ wọn ti bí ọwá ti rí wípé àwọn eléyìí tọ́ ọ bá wá sọ fún wọn wípé ní ìṣe ọ́sàgbákò bọ́ ọ bá wá ló ṣe wọ́n máa mú ọ lọ mùkọ́ tọ́ á tún mọ́dàmú àlàhàlìhìn ọ̀ràrà tọ́ bá yẹ pé kò lẹ́jọ́ wà ó sì ra sálámà ọ̀họ̀ ọba tí ẹ lónìí èèyàn máa fi aláburú lẹ̀ kò síbọ̀ rẹ̀ ti lè kọ́ payín pọ̀ tó ó torí ẹ̀ kódà Allahu Akbar táìmù mi ọ̀pọ̀ ìtí ń jẹ́ hijira nù àwọn ẹ̀kọ́ tí a rí mbẹ́ nìyẹn kí n tó wá dé ọ̀rọ̀ mi ládé wà á ń yẹ stẹ̀bùdì lábẹ́ ṣùhúbàtà àhálìlẹ̀ khairi wà sọ́láhì tó o bá wá kúò lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe aburú yìí tó ṣe jíra kúrò lọ́dọ̀ wọn ó wá ní lọ́dádú ó wá fi àwọn tí wọ́n jẹ́ alùlẹ̀ khairi wá sọ́láhì àwọn èèyàn rẹ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n gbéṣẹ́ rẹ̀ dání tí wọ́n sì ń tún nǹkan ṣe ó wá fi dípò wọn wal ulama'i àwọn onímímọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà tọ́lọ́hun ó fi dípò wọn àwọn onímímọ̀ ìbò tí wọ́n bẹ̀rù Ọlọ́hun ó fi dípò wọn wal muta'abidina wal wara'ina àwọn tí wọ́n ń sin lọ́hun làá fi dípò ọ̀rẹ́ burúkú ó ṣe jíra kúrò lọ́dọ̀ àwọn tí ń ṣe lọ́hun lọ́dọ̀ àwọn tí wọ́n ń sin Ọlọ́hun ọba wà máa yẹ kí tẹ̀dí ibì hín gbogbo àwọn tí bá ń ṣe bí èèyàn rẹ̀ tí wọ́n sì ń hùwà rẹ̀ máa bá wọn ṣe
wàyà ń tẹ̀ fi ubi suhu bá ti hìm àwọn ìyẹn ni wàá rí ìfàní jẹ látara ìbáwọn sọ̀rẹ́ wàtàtà àkàdùbísà àlìkàtà òbàtú òun ló fi jẹ́ pé tútúbá tó fẹ́ túbá kò tó fẹ́ ṣe ìjírá kò níbi ẹ̀ṣẹ̀ lọ bí ìwà rẹ̀ òun ló fi lè ṣeéṣe o lè rí bí ṣe ìjírá kò níbi ẹ̀ṣẹ̀ àfi kó kúrò ní environment tó ti ń ṣẹ̀ àfi kó já àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ṣẹ̀ ń kú mo tún ti kú òǹbẹ yìí náà ọwọ́ ku ọ̀rọ̀ kan kọ́ máa yí pé ìsọ̀rọ̀ nípa ẹ̀ẹ́ta àti ẹ̀wà gbọ́bà ànábì ti rìn sẹ́rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó kúrò nínú ilé pẹ̀lú Abubakar ìyẹn kọ́ máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin èèyàn rẹ̀ ìtọ́kọ́kọ́ ṣe ni wípé wọ́n gba ẹ̀kúnlé jáde lílé Abubakar wọn ò fọ́ wíńdò bí tíra ti wínú lẹ̀kùn kọ́rọ́ òní wọ́n gbà jáde àwa tá a gbókò àwa la mọ̀rú eléyìí wọ́n wá lọ wọ́n ń yọ́ lọ wọ́n ń ferí ẹsẹ̀ lélẹ̀ eré ẹsẹ̀ náà fi ń rìn kẹ́nìkan ó bá àmọ́ mọ ibi tí wọ́n lọ kẹ́sì má fi gbọ́ wọn ẹsẹ̀ wọn kí ló dé tà nábì ṣe bẹ́ẹ̀ mọ̀jà mọ̀sálà máa kíkanjú ogun gbogbo tọ́lọ̀ ń bá lè wù kó ṣe fún ọ tòun àti bá nábì ti mọ̀ pé Ọlọ́run bẹ lẹ́yìn òun tí èé ṣèyàn burúkú ìwọ wá dóńdó wípé gbogbo nǹkan ló mọ̀ kàyà sí kí ni gbogbo nǹkan ló mọ̀ kàyà sí rárá o ìyẹn máa yọ ogun jà ńgbà mi èyàn máa yọ ogun jà nígbà mi ẹgbẹ́ bá nábì ti ṣe wọ́n yọ lọ lálẹ́ nígbà tẹ́nìkan kò ní rí wọn torí tí wọ́n bá yẹ parú wọn ìlú túnù ìwọ tó jẹ́ ológo èèyàn wọ́n wá ń jà ìwọ náà wá lọ lè jà tó o bá ti lè dúró kí wọ́n ṣe màmá wa Allahu Akbar wọ́n fi àmì kan hàn mí wọ́n ní níjọ́ náà lọ́hùn nígbà táwọn wà kékeré àwọn èèyàn jà ní báwọn ṣe kó sínú ìjànú àáké tí wọ́n gbé báyìí dé bó ṣe bá wọn nù níwájú àwọn àni bẹ́ẹ̀ bá lájà ẹ kọ́kọ́ mọ̀ kí ni pé ẹ fira yín lẹ̀ pé ọba kó sínú ẹ̀ nítọ́ bá sí ọ ìjà ó sì máa lọ ìjà ó máa lọ nítọ́ sí ọ̀hún kò dájà dúró ìjà máa lọ ni ẹ máa fira yín lẹ̀ pọ́ bá wá sẹ́tù tán lẹ́sẹ̀ wá tẹ́rí gbọ́ lẹ́wà tẹ́tí gbọ́ báyìí ni kí ló dé tí wọ́n náà ṣe báyìí nítorí dànù àmọ́ wọ́n ń jà ọwọ́ abọ́ síbẹ̀ pé wọ́n ti ń jà ìwọ ọmọ ológun tó ní tó fẹ́ ṣe tí wọ́n jìyà lérí rẹ lọ́nà kọrùn bọ̀jà ó kàn kú lọ́jọ́ àìpé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́nu èèyàn máa yọ ogun jà má sọ pé torí pé mò ń ṣàdúrà ẹlòmíì ọmọ ní ó kọ òun ní kínní ó kọ ìyá òun ní kínní ẹ sà sí òun ànábì ó ní látàtà máa ná òlíkọ̀ àlì àdúwì ẹ má máa béèrè fún ogun ẹ má máa béèrè fún pé kẹ́ ẹ pàdé ogun ọ̀tá ẹ má máa béèrè fún nítorí wípé bá ànábì ti tó wọ́n máa dán nǹkan wò lára rẹ̀ ẹnìkan sọ fún wa pé nígbà tí ó ń tọ́ lóhun correct mi ó lé mi ní wọ́n sàṣà ànábì òun náà pé kìí ṣe síhìrù lónà ànábì pé túbù náà ń pè mọ́ ti búbù àbí ó sáràn àbí ibẹ̀ ń kọ́ ni mo fẹ́ lọ bá ànábì tí wá ẹran ti wípé apá ewúrẹ́ tí wọ́n poison apá ewúrẹ́ tí wọ́n poison àbẹ́ ti gbàgbé ọ̀rọ̀ tí wọ́n nìkan poison apá ewúrẹ́ tí àfáà ní apá ewúrẹ́ ń sọ wípé ìní làmọ́símú mọ̀tún apá ewúrẹ́ ń sọ fún ànábì wípé wọ́n ti lé mi níwọ̀ o má jẹ́ ànábì sì fìjàlá níyà ìjà ànábì jẹ́ tíra àjọ yé wa wípé ńgbà tí ànábì ó fi kú kíní òun sì ń ràn ó ràn wípé ó jẹ kíní yẹn ó ràn ànábì iná wa ni ìwọ tó já ànábì ọmọ abẹ́rẹ́ pé ẹ sàsí mi tọ́lọ́n bá fẹ́ má dánwò wá ọdún èèyàn náà ni ó gbà àbádìjẹ̀nu ọlọ́run ní sọ̀kalẹ̀ torí bẹ́ẹ̀ gbogbo bá ti lè wù kó jiná nínú ọlọ́run tó má béèrè wípé kí wọ́n sàṣeyọ kò sí nǹkan kan tó fẹ́ mú bẹ́ẹ̀ ó máa jòkó jẹ́jẹ́ ni ó máa jòkó jẹ́jẹ́ torí pé ànábì ò ṣe bẹ́ẹ̀ ànábì ò sọ ok ẹ jẹ́ kí n máa lọ nígbà tí wọ́n ń lọ wọ́n wá sọ fún wa pé wọ́n ti rìn tíra sọ fún wa pé wọ́n ti rìn títí débi wípé ẹsẹ̀ wọn ti ń ṣẹ̀jẹ̀ ẹsẹ̀ wọn ti ń là wàkìlá bal kánà yẹmu síbi tọ̀ríkì àlá àtìráfì kọ̀dàmẹ́yìn ànábì wa ń fetí ẹsẹ̀ rìn nígbà tó fògógó ẹsẹ̀ rìn tán níbi ọmọ kan ẹsẹ̀ rìn báyìí tó ti bó tán ní wọ́n tó fi bí ẹgbẹ́ ẹsẹ̀ báyìí ní wọ́n fi ń lélẹ̀ ke yàkàfà àṣàrù ó ṣe bẹ́ẹ̀ kó jẹ́ wípé
ojú ọ̀nà tó gbà lọ àtòjú ẹsẹ̀ rẹ̀ kán má fi trace ẹ̀ tọ́ra àwọn lárúbáwá gùdù nípa kíní bá ní ẹ máa gbọ́ wọ́n wá ní ẹsẹ̀ rẹ̀ nígbà tí gbogbo ẹsẹ̀ ti bẹ́ tí ó sì fẹ́ dojú ẹsẹ̀ délẹ̀ kí ló kù tá ànábì ṣe kò lè rìn mọ́ ànábì ò lè rìn mọ́ ní ti ẹ̀kọ́ tí mo fẹ́ fàyọ́ ń bìbà yín nísìn ẹ rí fàkọ́dé hamalahu abubakiri wá gbé ó pa ànábì hìnà bàlágà ìlàlẹ̀ ìjàbal nígbà tó di wípé wọ́n fẹ́ máa gùn òkè sẹ́mọ̀ pé gáàrù thaur òun ni ihò tí wọ́n lọ lè kó sí bẹ́sẹ̀ kúrò ní ilé Abubakar yẹn ní Mẹ́kà yẹn gáàrù thaur ni wọ́n lọ wọ́n ti wá rìn débi pé gbẹ́sẹ̀ ti bàjẹ́ kún ó gun òkè báyìí dé ànábì ò lè gun òkè mọ́ wọ́n sì ń tágẹ́tì inú ihò ni tí wọ́n fẹ́ lọ lè wọ̀ mbẹ́ fahamalahu Abubakar bá gbé ànábì wọ́n bá gbé pọ̀n hata hina balaga ilali jabal ngba wọn dókè Abubakar ń gbé lọ bẹ́ẹ̀ wà tọ̀fíkọ̀ yẹ́ṣìtá dúbìhì bá Abubakar ti pa ànábì ní ara ti ní toróhun náà ẹsẹ̀ rẹ̀ ti ṣe kíní ó ti bàjẹ́ hata ń tààyà ìlàlígáàrì Abubakar pa ànábì ní títí fi dénú ihò ní fíkú mọ̀tìl jabal wọ́n fi dórí òkè kí la fẹ́ fàyọ́ ń bẹ̀ gbogbo owó tó bá rí wípé ẹnìkan bẹ́lẹ́gbẹ̀ rẹ tó jọmọ ológo ẹ pọ̀n wọ́n náà ẹ gbé wọn tí wọ́n bá dìde tán ẹ ní parẹ́ nínú tàn ẹ ní parẹ́ o ẹni tó bá yẹ kó fowó pọ̀n ẹ fi pọ̀n ẹni tó bá yẹ kó fi ọmọlúwàbí pọ̀n ẹ fi pọ̀n ẹni tó bá yẹ kó fagbára pọ̀n ẹ fi pọ̀n ẹ fi pọ̀n ipa àkọ́kọ́ tí Abubakar kọ́kọ́ kónú ìpẹ̀lẹ̀ kejì náà ni wípé wàláhì Abubakar wá ní òun fi Ọlọ́run ọba búra látẹ̀dìkùlùhù àtà àdìkùlàkọ́bùlàkà ò ní wọnú òyò èmi ní kọ́kọ́ wọlé mẹ́ fàyínká nà fi ìṣe ìhun tí nǹkan bá ń bẹ́ẹ̀ tó lè kó bá ní àsọ́ọ̀bà ní ìdúnàkà kó se mí kọ́ mọ́ sí wọ́ ṣé bẹ́ẹ̀ yìí sọ pé ọmọ ọlọ́mọ nìkan àwọn èèyàn nísìnyí kálukú ọmọ tí ẹ̀ ló mọ̀ o ẹnìkan ló mẹ́ni ẹlẹ́ni ló mọ ọmọ ọlọ́mọ yìí ìtayé fi gún níjọ́ òun jù sí i lọ́nu nísìnyí ẹ rí nígbà yẹn ọmọ ẹ̀gbọ́n ó lè gbé dọ̀ ọmọ àbúrò ọmọ kìíní ó lè ṣe wọ́n mọ̀ wípé kò sí bọ́ọ̀lù ó ti dáa tí ò ní kà wọ́n èyí ò l'Abubakar lò tọ́ bá ṣe ìjírá lónìí gbogbo àwọn tọ́ ọlọ́ọ̀fẹ́ rí mọ́ má wo tiwọn ṣe ìjírá kò níbi pọ̀ òfẹ́ rí wọn sọ pọ̀ òfẹ́ rí wọn Abubakar ìwà wípé jẹ́ wọnú kòtò kéèyàn ọmọ wọnú ṣé ihò ṣé wọ̀ lọ́sàn gan téèyàn ní kó wàhálà ká tó pí òru ni wọ́n fi débẹ̀ ipa Abubakar nù níbẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà lọ́dọ̀ àwọn tẹ́ ẹ rí pé àbẹ́ bá ṣubú nǹkan ó bàjẹ́ ẹ má jẹ́ ṣubú pẹ̀lú agbára tọ́lọ́run fún yẹn iná ò ní ṣubú ẹ wo oríire táwọn Abubakar ṣe láyé hárí àyà tó ń torí wọn sọ̀kalẹ̀ tí wọ́n bá ti pé bẹ́ẹ̀ bá kú kú lọ́dọ̀ àwọn náà ti parẹ́ máyé là ìwọ tó bá nígbà tí ó kú ó kú ó lè má kú o tẹ́yẹ pọ́lọ́run ti dáa pé kò ní kú yóò wà nínú tàn yí pé ṣe bẹ́ẹ̀ náà ní ká kú jọ́nà lọ ó máa wà nínú tàn náà yí pé ṣe bẹ́ẹ̀ náà ní ká kú jọ́nà níjọ́ tó yẹ kẹ́ ẹgbẹ́ wa gbogbo ẹni tó bá yẹ kó pọn ẹnìkan tí ò bá pọn wà ní tátà wà láwọn ọlọ́ọ̀ni tó bá lò ṣe mọ́ yẹ step dídí ká ó máa ń gé rà kún ẹni tí ò tó ọ láfi sípò rẹ súnmọ́ ara ẹ̀kú náà àmùsára kún yóò sì rí ìṣèjú ọ lọ ní ti ń jẹ́ ìjírà nù ẹ wo àwọn Abubakar tí ilé wọn ti tò tí gbogbo wọn àtàn ti jẹ́ gbogbo tán fẹ́ jẹ́ nú ayé wọn wá ń pọn ẹni tí ògo rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní ti ń jẹ́ ìjírà nù kọ́dà wọ́n fi yé wa pé fada khala anábì wá Abubakar wọnú kòtò anábì dó ń ta fàkàsáhàwù ọlọ́gbánu lẹ̀ náà dáadáa wàwàjádà fi já níbi yìí ọwọ́ rí níbi etí ihò yẹn bá tókèbàní nígbà tó wọnú ihò tán ọwọ́ rí àwọn ibi tó tún lu bíi wíńdò nínú ihò pé ojú ibi tá a gbà wọlé ìkan fẹ̀rẹ̀ àwọn ibì kan mọ̀ ní tó jẹ́ pé òun náà lu jákè ó ráwọn míì tó yẹ pé bíi sani téjò lè tibẹ̀ jáde ẹ máa gbọ́ o fàṣàkọ ìzárahu wáṣà dàhábìhì kò sí ní tó ṣe ó kàn mú aṣọ rẹ̀ ni ó kàn yá Abubakar ya aṣọ rẹ̀ ó wá fi dìbì ihò yẹn pé tá a bá wọnú bí tànàbí bá wọ bí yéyí wọn gbọ́dọ̀ gbọ́ pé àkekèé tànàbí wọn gbọ́dọ̀ gbọ́ pé ejò sànàbí ó wá mú aṣọ rẹ̀ ó ya ó fara mọ́ kóhun ó lùsì nǹkan látara pé kí nǹkan yìí àlùbáríkà gbogbo ayé kò gbọ́dọ̀ bàjẹ́ kí n yasọ nítorí ẹ̀mẹ̀nà ìwọ ní gbogbo owó tí wọ́n ní ẹnìkan òrówó skul sàn
ọmọ yóò rówó skul san ẹ̀sáàmù wọn wọ́n sì ní yóò lé tí ó bá ti rówó san lónìí yóò diwù ìwọ wá ní òní sísí lẹ́yìn owó tí fi mu tí rọ̀lẹ́ lẹ́yìn owó tẹ́mi ó fi mu tí rọ̀lẹ́ báyìí èmi ó sì mu tí rọ̀lẹ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ sójú yé owó òun tó bá kó kalẹ̀ fún báwọn bọ́yẹ́ ni tí ó padà yọ àwọn ọmọ rẹ nínú wàhálà ló yọ òun má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni aṣọ tó ń wọ̀ ó sì yá ó sì fi díhò ẹ jẹ́ ìwí kínkínní sí kí wá tó wá sọ ẹ̀kọ́ kan bẹ tí ìwọ tó bá time ti against you ẹbùn mi 5 minutes sí ẹ dákun Abubakar wá mú aṣọ wá ya aṣọ lọ́rùn ara rẹ̀ ó fi díhò bá ti ń kánú ni wàbákíyàmí ní ha sí náà ni ó ti ya gba aṣọ tán ó ti fi díhò wàbákíyàmí ní ha sí náà ni ó wá kù ojú méjì ihò méjì tó ṣẹ́kù kò wá sí aṣọ tí ó fi dì mọ́ fa àlìkọ́ máhùn máa rìjìlá èyí ó wá mú ẹsẹ̀ rẹ̀ ọ̀tún ó fi dí ihò kan tó kù ó mẹ́sẹ̀ rẹ̀ òsì ó fi dí ihò kan tó kù ó wá ní tọ̀ Muhammad ó yá wọlé lànàbí bá wọlé tọmọ kọ́ láti Rasulillahi ìdèkò ohun mo ti sọ ohun nígbà tó yá sọrun ẹ̀ tán tó fi dí ihò kan ó wá mú ẹsẹ̀ rẹ̀ ó wá fi dí ihò kíní ó fi dí ihò kejì tó kù kò kọ́ tí ó ṣeun nítorí pé ọmọ ológo tẹ́sìn nídìí tí ayé nídìí tí gbà nídìí tọmọlúwàbí nídìí ẹ dúró tì wọ́n kò ní burúkú gbogbo ẹ̀yin tẹ́ ń dúró ti àwọn èèyàn rẹ̀ gbogbo àwa kéékèèké tá à ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ kò sí jẹ́jẹ́ kí sí Ọlọ́run ó rọrùn fún ruwa yìí náà níwọ̀nba àwọn kan dúró nígbà tá a wà ń bẹ̀rù lánàá mo tún fásitì yìí dúpẹ́ fẹ́ ru Ọlọ́run náà ní tá à ń sọnù ìmọ̀ ṣeré nítorí ẹnìkan kò díwọ́ tiẹ̀ náà wàláhì àwa wà níbi tá a ti ìyìn tí sọ yóò fọ àwa wà níbi arábìnrin tó rẹ̀ tó ní káṣá èrè mi ń gbé ọ̀rọ̀ tiẹ̀ ẹnìkan wá pè mí ní lóru ó ń tọwọ́ mọ́ gbogbo bí ó bá wà ọ̀rọ̀ ọmọdé ó rà padà sí ibú ó ní òun wo background ibi tí mo kẹ̀yìn sí òun wípé ó dàbí pé wọ́n ń kírun bẹ́ẹ̀ àmọ́ níbẹ̀ náà lèmi tí máa ṣe útúbà tẹ́mi tí máa ṣe útúbà jímọ̀ ibẹ̀ náà láti ti ń ké gbogbo tá à ń yanjú un níbẹ̀ náà láti ń produce àwọn ọmọdé níbẹ̀ wá rí báwọn ó ní ọyẹ lọ ṣírò gbogbo iye tí ó wọ ilẹ̀ ẹ kọ́kọ́ wọ náà sì máa tẹ́ni síbẹ̀ òun nù ṣe bó máa yé rọrùn kí a má ṣubú kí ó ti rí pé Islam nídìí nǹkan kan bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa ṣe o fẹ́mi kọ́ fún gbogbo àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ẹ dúró ti àwọn èèyàn tí ayé ó rọrùn fún wọn tí Islam fi rọrùn ẹ má sọ àwọn ìmáàmù tí tẹ́ ń kírun lẹ́yìn wọn ẹ má sọ wọn dẹni tẹ́kàn pé ẹni ha òpé ọyẹ wá bá a ṣe báyìí ẹ fún wọn ní ọ̀wọ̀ torí ọ̀la ti yín náà ìgbà tó fẹsẹ̀ díhò méjì tó kù ọwá ní udkhuli ọyá wọlé fadakhala Rasulullahi ànábì bá wọlé fàwádọ́ ara ṣàwù fi hijrihi ìgbà tí ó wọlé orun ti kún Muhammadu tẹ́yọ̀mbó yìí sallallahu alaihi wasallam orun ti kún ànábì ó wọlé tògbétògbé ni ó wọlé tí ò gbé ni fàwádọ̀ ara ṣàwù ala hijrihi nígbà tí ó wọlé báyìí ẹni tó ti gbé ẹsẹ̀ díhò yìí gbẹ́sẹ̀ díhò yìí ànábì ò ní choice kọjá wípé ó kàn gbérí lé nítàn ni ló bá sùn lọ ànábì sùn ó ti ṣe wàhálà ó ti sùn ọwọ́ àfẹ́rí lélẹ̀ sérí tán nìkan ní tí ìyọ́ ń bí jíra ní wípé ó gba àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hùn gbé wọn dúró tì wọ́n gbà tọ́lọ̀ ní kó ní ìfàní àti lè dúró tì wọ́n lónìí torí ọ̀la ò ní rí báwọn ọ̀la ò ní rí báwọn àwọn Abubakar wọn ò ní nǹkan míì wọn ò rí náà wọn ò rí níta nábì ò rí náà wọ́n kàn dúró pé wọ́n sọ pé ẹ̀sìn ní ìsìlámù ní ìwọ tó gbé lọ́wọ́ lọ́nà tó dà yá dúró tí ò ní ẹ máa dúró sí àwọn àfà ẹ jẹ́ n parí ẹ̀ fàlùdígà Abubakar fírí ìjìlìhí ẹsẹ̀ tí Abubakar fi dí ihò wàláì ejò bá sán pa bẹ́ẹ̀ náà ni wàlámúyàtà harak méjò ti sán ní tó tó sán ní ká wàlámúyàtà harak ọwá kàmára kò ṣéèkì ara kò ṣéèkì ẹsẹ̀ makhafatan àyà tẹ́bí Rasulullahi kí ni òjò ṣéèkì ẹ̀mí rẹ̀ sọ fún pé tí mo bá fi ṣéèkì ẹsẹ̀ àbí tí mo bá ṣe bákan ànábì ó jì ó sì ti ṣe wàhálà ó ti rin ẹsẹ̀ rẹ̀ ti bó kò gbọ́dọ̀ ní problem nígbà tí pa rẹ̀ ká láti ṣe gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun tó nídìí help rẹ̀ a ní ẹsẹ̀ fún wọn wàláì tó bá kú gbogbo tó fi kalẹ̀ ládàrí òní bá wọn pín ogún ni àfi tó bá ná ó tó di wípé kú iná èmi sọ fún yín o ẹwẹ̀gbẹ́ yín àwọn tó bá jìyà jù lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa padà dìde o tí n bá tẹnubọ́n tó júrú wà yìí rí mọ ọdún tí mo wọ primary school ni 1995 ni mo tó wọ primary school mo ti dàgbà
1995 ló tó wọ primary school tó àwa náà nílò ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ẹni tí wọ́n wá ń wò wípé ó ti tán jọ́nà lọ́hùn tó wò pé máa bá tiẹ̀ lọ alhamdulillah owó kọ́ là ń púrúfù àwọn olówó ṣùgbọ́n àti lọ́lọ́hùn nígbà tá a ti lọ́lọ́hùn ó ti tán àti everything nìyẹn ní oníjà tọrọ nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá kan bẹ́ẹ̀ ni kẹ́ ẹwà àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín bó ni wọ́n ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ tètè ó kàn ní champion ni ó jẹ́ lọ́nu ni kò bá dìde tẹ́lẹ̀ wọ́n wá rò pé wọ́n ni yọba máa sàlùbáríkà fún ọ Ọlọ́run náà sì máa fún ọ ládàá èmi dé kọ̀fẹ́ kà náà bí ojì àbí ibi tí ń sọ̀kalẹ̀ sí náà nù. fàṣàkọ̀tọ̀ ti dùn mọ́hùhù aláwàjì rọ̀ṣúlélàhì ara wa ní débi pé omi wa ń bọ́ lójú rẹ̀ sẹ́ẹ̀rí omi tí ó bọ́ ní ojú Abubakar báyìí dé ó kán sànẹ́bì lérí ni ó kán sànẹ́bì níwájú ni ó kán sànẹ́bì ní páríkẹ́ ni fàkọ́lá mọ́lákàyà Abubakar ànẹ́bì ní kí ló ṣe ọ́ ìwọ Abubakar kọ́lá lùdígítù ó léjò ti san mí nǹkan ti já mi jẹ nínú ihò yìí ànẹ́bì ní ihò ló bẹ́sẹ̀ ní ó ní ihò ní fìdáká àbí ìwà omi ó tún wá ní sáàmù sùn rẹ̀ ó fi yá mi àti bàbá mi bí ọmọ sùn wọ́n sùn tiẹ̀ fatafala Rasulullahi fatabama yajiduhu ànẹ́bì bá ké nǹkan tó bá tá ọ̀dá tẹ pẹ́pẹ́pẹ́ ọgbẹ́nu sí lọ́ba lọ ìwọ náà tọ́ ọba lógo tẹ́nìkan dúró tí ọ ibà ànẹ́bì ti sanjọ́ fún Abubakar lásìkò ìjírà wọn a kò wo wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ sàkúdànù àwòtún máa lọ òun náà tàrí lo tóun náà ní tí ń jẹ́ àpòrò èjò òun ìwà ń lọ nì kí n tó wá kílòsì afá kan wá ní látẹ̀kìlákì mi ń tàdá bí rílì báṣárì látẹ̀kìlákì mi ń tàdá bí rílì báṣárì fàákísọ̀ mọ́ yẹsẹ̀ tí únà huwa tanfizu iradatillah ẹnìkan dààmú rẹ̀ lé àbí ó fẹ́ lé ọlé ó sì rí ọlé don't worry ẹnìkan dààmú rẹ̀ níbi ṣọ́ọ̀bù rẹ̀ ó fẹ́ lé ọmọbẹ̀ torí pọ́ńtà don't worry máa fara mọ́ ẹnìkan lé ọ ní family house yìí ṣé wọ́n nìkan ní máa fara mọ́ ẹnìkan lé ọ nílé ọkọ gbogbo ọ̀nà ló fi fẹ́ dúró wọ́n sá lé ọ náà ni àfààní látẹ̀kìlákì má shake má panic má worry mítà dàbí ìrìlẹ̀ báṣárì tí àwọn èèyàn bá ń dààmú rẹ wọ́n ń lé ọkọ níbì kan wọ́n fìyà jẹ ọ́ o wọ́n hàn lè mọ̀ ọwọ́ awẹ́yìn ọwọ́ asunkun òfin wá kú o àfààní má dààmú ara rẹ fàákísọ̀ mọ́ ẹsẹ̀ tí ń nà pàápín tí pa àwọn èèyàn ká tí wọ́n lè ṣe láyé wúwá tẹ́ ń fi ìsú ìràdàtìlá òun ni pé iṣẹ́ tọ́lọ́run fẹ́ ṣe tẹ́lẹ̀ àwọn náà ní òràn Ọlọ́run ò ní sọ ṣé bẹ́ẹ̀yàn ló lànàbí kó Mọ́kà tán bá mọ̀ yí pé yóò délé rire Mẹ̀dínà ni wọ́n sọ pé jò kó Mọ́kà torí pé ríire nu òfẹ́ bí wọ́n ti ń léwọ̀ òun náà ó padà bọ́mọ́ ẹ lọ́wọ́ ó padà sí ríire báyìí tójú ó tì wọ́n pẹ̀lú ògo Ọlọ́run eléyìí tí mo sọ yìí náà níjọ́rọ̀ lọ́mú wọn wọ́n pé látẹ̀kìlákì mi tádà bí rílì báṣárì èyí tó fi jókòó tó máa sọ pé ọ̀rẹ́ mi wá dà mí kíní a ní ẹnìkan bẹ lẹ́kọ̀ọ́ níjọ́ náà wọ́n ń disturb képẹ́tì lẹ́ni ń ta ẹnìkan wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọ́n wá rí i pé wọ́n ń tà púpọ̀ òun wá ń disturb gbogbo nǹkan ló sì ó gbọ́ ọmọ búwó ṣe gbogbo ẹ̀ ohun tó wọ́n mọ̀ wá pè mí nígbà tá a sì ní nǹkan kan wá bá ti ṣàdúrà tí ọba ti gbà á filẹ̀ náà ni àkúkú rẹ̀ ní tá à ń bá wọ wàláhì làzim ọ sáàrí pé òun rí bi lé ẹrú Ọlọ́run ó lè kú ní ṣọ́ọ̀bù rẹ̀ ọ̀rọ̀ tí ń sọ yìí orí lé ni ìyẹn bá kú pẹ̀lú tẹ́kúntẹ́kún ló fi lọ tẹ̀dó síbò mi ṣe rí ó di oṣù tó tẹ̀lé báyìí ní Fáṣọlá ní pé kí wọ́n clear gbogbo bẹ̀ ẹni tó bá rántí gbogbo bí ẹlí gáàsà yẹn ọdún ni wọ́n wá clear gbogbo ṣọ́ọ̀bù wọn ó ń tọ̀ òun ibi tó wá dolo sí sínú ó sì ti léwu níjọ́ tí sì ń léwu kò mọ̀ pé ń lé fúnrú wàhálà òun ni wọ́n sì máa wò pé ọ̀tá kan lé mi ìwọ sá ti mọ ṣàdúà bá Ànábì ti ṣàdúà tó ọba ti wá yàn tí ò gbádùn kú òfun ọba ti kú òfun ọba ti yá yóò padà máa rí ọba yìí tí ojú ọmọ wa tì ọwọ́ Ọlọ́run ní í ṣe tiwa ọgbọ́n kan ètè kankọ́ kódà kì í ṣàdúà káàṣó òtítọ́ ta ò fi kú Ọlọ́run ọba ni. ọwọ́ Ọlọ́run ní í ṣe tiwa ọgbọ́n kan ètè kankọ́ kódà kì í ṣàdúà káàṣó òtítọ́ ta ò fi kú Ọlọ́run ọba ni. èmi máa ń pè ẹni báwù kó ṣe tiwa
ẹni bá wù kó yọwọ́ níwọ̀n gbà tá ò bá fi gbà kan bọ̀kan ọlọ́run ò ní kọ̀ tiwa. ẹni bá wù kó ṣe tiwa ẹni bá wù kó yọwọ́ níwọ̀n gbà tá ò bá fi gbà kan bọ̀kan ọlọ́run ò ní kọ̀ tiwa. mo tẹ́wọ́ sọ́lọ́run o mo gbọ́kàn lọ́ba tó ní mí béèyàn lóhun wọ́n fàyè dààmú mi olúwa rẹ̀ yóò bá lọ. mo tẹ́wọ́ sọ́lọ́run mo gbọ́kàn lọ́ba tó ní mí béèyàn lóhun wọ́n fàyè dààmú mi olúwa rẹ̀ yóò bá lọ. ẹ tún lè pé mo tẹ́wọ́ sọ́lọ́run ọba mo gbọ́kàn lọ́ba tó ní mí bẹ́ẹ̀ nìkan lóhun wọ́n fàyè dààmú mi ọlọ́run ò ní fún ṣe. mo tẹ́wọ́ sọ́lọ́run Allah mo gbọ́kàn lọ́ba tó ní mí bẹ́ẹ̀ nìkan lóhun wọ́n fàyè dààmú mi ọlọ́run ò ní fún ṣe. ìṣòro kálukú yàtọ̀ kò sẹ́ni tí ò ní ìṣòro àdúrà ló lè ṣe mọ̀ gbàgbọ́ mo dúró tọ́lọ́hun ọba. ìṣòro kálukú yàtọ̀. Allah kò sẹ́ni tí ò ní ìṣòro àdúrà ló lè ṣe mọ̀ gbàgbọ́ mo dúró tọ́lọ́hun ọba. ọ̀tá ń gbógun wọn pété wọn láwọn fẹ́ dojú adé aláwùrà tó nílé ayé pẹ̀lú ọ̀run bá mi bá wọn wí tọmọtọmọ. ọ̀tá ń gbógun mo fẹ́ràn wákàdé ọlọ́run sí gbòmìlẹ́gùn adúpẹ́ fún yín láwùrà tó nílé ayé pẹ̀lú ọ̀run bá mi bá wọn wí bá mi bá wọn wí tọmọtọmọ. adúpẹ́ fẹ̀yìn tẹ́ ń ṣe tiwa olúwa àṣẹ̀sàn ìfẹ́ ìkẹ́ ìgẹ̀ tó tọwọ́ ọlọ́run ọba wa kọ́mọ báyìí gbé tọmọtọmọ. adúpẹ́ fẹ̀yìn tẹ́ ń ṣe tiwa olúwa àṣẹ̀sàn ìfẹ́ ìkẹ́ ìgẹ̀ tó tọwọ́ ọlọ́run ọba wa kọ́mọ báyìí gbé tọmọtọmọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuhu.